tó o bá pàdé wòlíì téèyàn bá pè rẹ̀ ní wòlíì ìwọ kọ́ ló ṣe gbọ́dọ̀ sọ problem ẹ̀ fún wòlíì ló gbọ́dọ̀ sọ pé problem báyìí ló ní nǹkan báyìí ni kò lọ ṣe. ṣe rí ọ̀kan nínú ohun tó ń lò tó bá jẹ́ tìbílẹ̀ ìyé àgbé wà ń bẹ tó máa gbé lọ sínú ẹ̀ so kò sí agbèdébi tó fẹ́ gbèdé fún ìyé àlùkò wà ń bẹ tó gbọ́dọ̀ kó lọ́nà kò ní lè yẹ a kò mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yé yín ó clear. ìyé egúnnugún wà ń bẹ o tó máa lọ ara wọn tó fi máa ṣàjèjì ti jẹ́ ẹni. Igúnnugún ẹ̀yà àjòkúyó. àti àwọn nǹkan kan àtàwọn kankan mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó kọ́ mi o ṣẹ́rílẹ̀ tí wọ́n bá fẹ́ fi pààyàn yẹn in most cases ìgbín abẹ́ lórí náà ń lò. ìgbín tí wọ́n bẹ́ ní orí. ẹ fi yàn ẹ sílẹ̀ ẹ má jẹ́ àṣọ ẹ̀kọ́ òdì àtẹ̀kọ́ òyìnbó ti affect many of us torí ìṣe àwọn wòlíì wa ìṣe ìbílẹ̀ wa bí ọwọ́ bá pa bí ẹsẹ̀ bá pa tó bá dọ̀gọ́jọ́ òru gbogbo ẹyẹ ló máa forí balẹ̀ fowíwì. òwìwí adẹ́rùpọ̀ yẹ dúdú lẹ yẹ awo pupa lẹ yẹ awo mo máa ń gbọ́ nínú àwọn fíìmù Babájílẹ̀yẹ ni mo ti gbọ́ àwọn. iye Ọlọ́run ó ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ti di ní ọ̀gànjọ́ òru tá bá fẹ́ dì pẹ̀lú ẹ̀ wọ́n wà fún àwọn tó ti ṣẹ̀ wọ́n wà fún ní abẹ́ ajá bá sùn àwa obìnrin ló máa lóun bá sùn abẹ́ ajá. bẹ́ẹ̀ ni. Yorùbá Gidi TV. ǹjẹ́ ìbàrẹ̀ lónìí o ọba gbójúgbójú onígbójú ọba gbójú agbójúgbójújù kágbó ọba ọlọ́rọ̀ tó lọ́rọ̀ ìbàrẹ̀ o ìyìn àtògo fún olùgbàlà ọba ńlá tó dá wa sí tá a tún fi láǹfààní láti fojú gan ní ara wa lórí ètò tòní Ọlákúnlé Fásùgbà ló kọ mi mo ń kí káàbọ̀ sórí ètò yìí níkànnì Yorùbá Gidi TV lónìí ẹ já sọ̀rọ̀ nípa àwọn àṣírí kan tó ṣodo ṣòódó sínú àwọn ohun kan tó lámì nínú ayé tọ́pọ̀lọpọ̀ míì ò fura sí. ètò yìí ó wà láti ta ọ́ jí kúrò nínú irin èjìká rẹ láti ta ọ́ jí kúrò nínú orun èjìká rẹ kó o lè mọ ìgbésẹ̀ tó tọ́ láti gbé. ẹ káàbọ̀ sórí ètò sá. Ọlọ́run ìwọ la fi ogun àtìyìn fún ìwọ la sì jíkí Ọlọ́run àjíkí àjíkẹ́ Ọlọ́run tí ń jẹ́ àṣẹ tí ń sọ̀rọ̀ tí ń ṣẹ ìwọ ni òbẹ́ nìkan jà tí ń tẹwọ́ bọ ogun nílé lójú pátápátá Ọlọ́run tẹ́nìkan ò rí torí gbogbo ayé Ọlọ́run kan ṣoṣo tí gbogbo èèyàn ń júbà Ọlọ́run tá à ń pè bọ̀ Ọlọ́run gba ọpẹ́ wa o ìwọ tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti rí mi lẹ́nu ò ní jìyà mọ́ mo náà ní jìyà mọ́ ní ìmáṣọ ogun tán fi bù ẹ́ lórí mọ́lẹ̀ iná ṣáájú ogolo olójú àwọn ọ̀tá rẹ̀ iná máa bọ́ aṣọ yẹn kú ta ló fi ẹ́ sínú kòtò ìgbàgbé pẹpẹ òkùnkùn wo náà tẹ́ sílẹ̀ torí tẹ pé kó má jẹ èèyàn àṣẹ ni mo fi sọ̀rọ̀ pẹpẹ yẹn parẹ́ lójijì ará ìbínú tí ń gbéni níjà ó máa gbé ọ níjà ibi tán ló ti máa ṣẹ̀sín tẹ́lẹ̀ yẹn ọ̀rọ̀ mo sọ pẹ̀lú àṣẹ tẹnu jáde torí ikú àti ìyórí ahọ́n ló wà mo sọ wípé wọn ṣayẹyẹ ògo fún ọ ò ní kú kán tó ṣayẹyẹ rẹ Jésù Olúwa wa orúkọ mi ni wòlíì I.O. Ajílóore Atamátàsé JP tiléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders aràn mi bíi wòlíì sí gbogbo àgbáyé àti fún àwọn tó bá létí láti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sì lọ́kàn láti gbà torí pé ó ní iye àwọn tó gbà àwọn láfagbára fún láti jọ ọmọ Ọlọ́run àtàwọn tó gborúkọ mi mẹ́gbọ́ so tí n bá sọ tó bá gbà wàá jèrè ẹ̀ n bá tún sọ tó tún gbà wàá tún jèrè ẹ̀ Wòlíì Ajílóore Atamátàsé ló ń kẹ́ ẹ kú ilé. a jẹ́ pé kí gbogbo ẹ nílé tí kò gbọ́n tí ẹ̀mí fẹ́ bá ìjọ sọ. ẹja wa bẹ̀rẹ̀ báyìí wọ́n ní òru là á ṣèkà wọ́n ní òru ò mẹ́ni ọ̀wọ̀ ọ̀rọ̀ nípa òru nígbà míì a máa kọni lóminú nígbà wá wà ń kékeré nígbà ó bá di ọwọ́ alẹ́ ìgbà yẹn lẹ̀rù máa ń bà wá tí wọ́n bá ní ká gbóúnjẹ tàbí ká gbé abóúnjẹ lọ sí kíṣẹ́nì ẹ̀yìnkùlé lẹ́ẹ̀kùlé bóyá nítorí àwọn fíìmù Ajílẹ̀yẹ tá a ti wò tó sì jẹ́ pé lóru náà ni ọ̀pọ̀ àwọn ibi tó bani lẹ́rù tí wọ́n máa ń fi hàn wá nínú àwọn sinimá nínú àwọn fíìmù àwọn bàbá wa àgbà náà lọ́hùn
ìyẹn ló wá jẹ́ kí n wò pé yóò wù mí ká sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé ojú táwa fi wò ńgbà táwa wà ní kékeré hùn nípa òru, ṣé bẹ́ẹ̀ náà ló rí? Ṣé lóòótọ́ ni pé àwọn agbára kan ń bẹ tí ń bá òru rìn? Ẹnìkan ayé ò ní jẹ́ ọ níyàmọ́ o. Àmín. Jẹ́ ń bẹ́ẹ̀ sọ eléyìí tọ́lọ́run bá jẹ́ kó gbọ́. Jésù fúnra lára ẹ̀ wo tó bá pera wa ní Kristẹni. Mo ti sọ̀rọ̀ kan lórí program kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ní ẹ má jẹ́ ká tanra wa nípa ẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn. Ìdí ni wípé tí a bá ń fi ẹ̀sìn tanra wa, bá a bá lọ jìnnà tó bá dé ẹ̀sìn ló máa ń tẹ̀lé. Ẹ wo gbogbo àwọn tó gbé ọ̀rọ̀ ẹ̀sìn tán jalè, ṣe rí pé ẹ̀sìn náà ń ṣe gbẹ̀yìn. So that's why tó jẹ́ pé tá a bá pe wòlíì kì í ṣe tìjọ kan, kì í dẹ̀ ṣe tẹ̀sìn kan. Ọlọ́run a máa rán wòlíì sílé ayé fún gbogbo èèyàn. Wòlíì ò kì í ṣe alágbára, Ọlọ́run nìkan ṣoṣo lálágbára. Bẹ́ẹ̀ wòlíì la máa ń rán láti lè sọ nǹkan tí o fẹ́ gbọ́ kó o bá lè rí ohun tó o fẹ́ rí. Wòlíì la sì máa ń rán láti sọ ohun tí Ọlọ́run fẹ́ kó o gbọ́ kí ohun tí Ọlọ́run fẹ́ ṣe láyé ẹ̀ kó bá lè wá sí ìmúṣẹ. So ibi tẹ́ ẹ bọ́rọ̀ lọ lénìí, ẹni tí yìí ẹ̀ bá ṣe ló máa yé. Òun mo sọ̀rọ̀ kan Jésù tó lẹ́nu nípa kí ni Jésù ṣe bẹ̀rù. Ìwé kan wà tí wọ́n ń pè ní Jòhánù orí 4. Nínú Bíbélì ni. Now, àwọn kan wá bá Jésù wọn ní afọ́jú tá a rí yìí, Jòhánù orí 9 ni jàre. Ẹsẹ̀ 9 ni mo ti fẹ́ sọ̀rọ̀, ẹsẹ̀ 9 mo ti fẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ orí 9 gangan ni. Now, wọ́n wá bá Jésù ní afọ́jú yìí inú ìyá ẹ̀ ló gbọ̀n ti fọ́ lójú. Ṣé òun ló ṣẹ̀ ni àbáwọn òbí ẹ̀ tó fi fọ́ lójú? Pé kí lẹ̀ṣẹ̀? Kí wá lẹ̀ṣẹ̀? Jésù wá dáhùn pé ká bàa lè fi ṣe Ọlọ́run wọn. Jésù wá sọ wípé ká jẹ́ kóun tètè ṣiṣẹ́ tá a rán ní ọ̀sán torí òru dé tẹnikẹ́ni ò ní lè ṣe kíni tí ò ní lè ṣiṣẹ́ mọ́. So bí Jésù bá sọ fẹ́ pé àkókò òru làkókò ìdáwọ́ iṣẹ́ dúró, ṣe rí iṣẹ́ tó ń sọ ń bẹ̀ yẹn spiritual ló pọ̀ jù. Wọ́n ń ṣiṣẹ́ ní fátìrì, wọ́n á ṣiṣẹ́ kan lóru, wọ́n á ṣe lọ́sàn-án. Bẹ́ẹ̀ àwọn náà ò ní ṣe nínú òkùnkùn ó tàn mọ́lẹ̀ bẹ̀. Àwọn ò ṣe máa ń ṣe ní òkùnkùn. Ẹ kò lè ṣeé ṣe. So by that reason, ilé-iṣẹ́ gan recognize òkùnkùn, wọ́n gbọ́dọ̀ tán nọ́mbẹ̀ kan tó ṣó iṣẹ́ òkùnkùn. Kó dàbí ọ̀sán. Kó padà dàbí ọ̀sán. So òkùnkùn jásìkò tó ń dáni lọ́wọ́ iṣẹ́ kọ́. Now ẹ wá àwọn ìgbẹ́ when you come to the spiritual level, tí ayé èèyàn ò bá bàjẹ́ tí ò ní rí iṣẹ́ ṣe mọ́, òun náà máa parí iṣẹ́ ayé ẹ̀. Olódùmarè. Wọ́n á parí ẹ̀ tó jẹ́ wípé nígbà tán bá parí ẹ̀ tán, ìnẹ́ẹ̀sì tó máa ṣẹlẹ̀ sí ojú máa ń mọ́ báyìí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́. So tán bá mi kò sẹ́ni tán ń dá dúró wá sọ pé wọ́n dá dúró lóru. Òun náà máa parí ìdádúró ẹ̀, ọ̀sán náà gbé lẹ́tà ìdádúró lé lọ́wọ́. Nínú ẹ̀mí ni wọ́n ti ṣètò. Both spiritual and the physical. Àkíkà. Bó bá ti parí iṣẹ́ àwọn míì wà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ kọ́ mi tẹ́ mọ̀ jù mí lọ. Èmi ṣe ń kọ́ ni o. Tó bá bàdé ibì kan wá ní àwọn ìyàwó Òṣòròmọ́gà, àwọn olókìkí òru. Àwọn ìyá mi. Olókìkí òru. Now, why tí àwọn tó jẹ́ pé ìbílẹ̀ gan tún sọ wípé àwọn ni olókìkí òru. Famous. Ẹ jẹ́ kí n wá fi eléyìí kan kún sá. Wọ́n ní àwọn ni ológbòjì gọ̀lọ̀ tí ń dámọ ní ìdágìrì ọ̀gànjọ́ òru. Wọ́n ṣe lu ọ̀gànjọ́ ọ̀sán. Mo ti lọ síbi ìbílẹ̀ báyìí. Ó mú mi rántí fíìmù kan tí lára àwọn fíìmù táwọn bàbá ń ṣe ń gbà náà tán kọrin ológbò jígọ̀lọ̀ ọdẹ awo. Now, ẹ wá jẹ́ kí n padà sínú ẹsẹ̀ Bíbélì títí. Ẹ rí i pé tèmi bá fẹ́ yànnàná fáwọn èèyàn. Àpé mo yànnàná lọ́jọ́ kan. Mo ní ṣe orí gbogbo ohun tí òun wò yìí. Mo ló ti wà o. Tí mo sọ fún pé inú Bíbélì tí mo sọ pé wọ́n tẹ̀ fani. Tẹ́ ẹ fi sọ pé Abrahamu. Tí mo wá ní ká ṣàlàyé ibẹ̀, wọ́n á jẹjẹ èjì ògbè fi. Ṣé ẹ rí gbogbo tí ẹ rí yìí? Èjì ògbè. Ó wà bẹ́ẹ̀ ni, ṣẹ́yìn náà ò rí lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ní méjì. Now, ṣé ẹ rí mi ń jẹ́jẹ́ ẹ̀sìn torí mo gbàgbọ́ yí ẹ̀sìn. Mo dẹ̀ gbá rìsáàchì gan, mò ń kọ́ lọ́wọ́ ni kí yà bàbá já wọn kan tí yè wọ́n bá ṣe. Mo sọ fún pé ọmọ ni mo jẹ́. Ọmọ ni mo jẹ́ fáwọn tó ń kọ́ mi mọ̀ nǹkan kan o. Ó ní mo sì sọ pé mo respect ẹ̀yin tẹ́ ń kọ́ mi láti bẹ̀rẹ̀ àtẹ̀yin tẹ́ mọ̀ jù mí lọ. Now, bàbá wa bọ́ sínú ẹsẹ̀ Bíbélì. Mo
mo sọ̀rọ̀ kan Jésù mo sọ fẹ́ pé ó recognize òru àkókò tó tí ẹnikẹ́ni ò ní lè ṣiṣẹ́ at that moment agbára kan máa ń operate ní àkókò yẹn wọ́n ti mọ̀ pé ọwọ́ á ní ọwọ́ pa ẹsẹ̀ pa ọwọ́ ṣe kí ni ọwọ́ pa ẹsẹ̀ padà ń pọ oníkálukú ti lọ rest wáyé tó wá jẹ́ òru náà operate ìwé kan wà tí wọ́n máa ń pè ní ìwé Jeremáyà orí 6 tẹ́ bá wo ẹsẹ̀ 5 tẹ́ bá ti tẹ́rìsà ẹ̀yin tẹ́ bá ń wò mí tẹ́ bá meet me for the first time màá máa lọ sínú àwọn àṣírí kan díẹ̀díẹ̀ tí ẹ̀yin náà lẹ mọ̀ jù mí lọ tẹ́ fi yé mi o mi mọ̀ púpọ̀ o òun mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ayé àwọn àgbà wòlíì tèmi gbà bẹ́ẹ̀ wọn kọjá bàbá Apostle Timothy Olúwọlé Ọbádáre ní 1977 tó ní kọ́mọ̀sí gbẹ́rẹ́ kọ́ mọ́ wòlíì ní èrè mo dẹ̀ ṣe ráàánú ìyàgbàdì àkókò mi ní bíyá kí ló ṣe kí n tó máa sọ tó ṣe ẹ fi rí Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Bíléwùmí Ọ̀ṣọ́fà tó tọ̀ owó lé mi lórí 80s so àwọn tó bá jẹ́ ìjìnlẹ̀ Celestial nígbà yẹn àbáwọn tó bá jẹ́ pé wọ́n tẹ̀lé bàbá Ọbádáre ayé ìgbà tí bàbá Òkòtó Jésù àwọn wà nínú akọni lẹ́yìn bàbá Ọbádáre in 77 lókè Àgbàrá Iléṣà nínú àwọn bàbá Israel àwọn màwọn àmá yẹn wọ́n máa rántí ọjọ́ tán kó àwọn ọmọ kan báyìí tán ní pé kán lọ kó wá sí biribiri tí bàbá Ọbádáre yọ mí sẹ́yìn kó ìyá ọmọ wọ ṣòkòtò tàǹtìrìn yóò bí tẹnumú mi lọ ti fẹ́ máa pa ìtàn wòlíì ní èrè ṣé sáà ti sìn gbẹrẹ kọ́ mọ́ lọ màmá yẹn ni mo máa ń rí nǹkan bí yẹn bá máa kú ní màá ti mọ̀ oníbà sọ pé ní máa kú dẹ́mi ò lè bàbá Bíléwùmí Ọ̀ṣọ́fà tó tọrọ lé mi lórí so tá a bá ń sọ̀rọ̀ mo gbọ́dọ̀ appreciate àwọn tí olùṣọ́àgùtàn tí mo gba bẹ́ẹ̀ wọn bàbá Àkàndé kan pa ń Kàdúná bàbá Adédoyin Òrógbà Òkè Ayọ̀ ńlẹ́ṣà àwọn bàbá Ọmọ́sànwó ẹ̀ ní Ìmọ̀ nílẹ́ṣà àwọn bàbá Pierre àwọn bàbá Arọ́bàdì Olúwàbàdì Canal Parish so tí mo bá ń sọ̀rọ̀ mo mọ ohun tí mo ń sọ níwọ̀nba kékeré so àwọn tí mo gba bẹ́ẹ̀ wọn kọjá ṣe pọ̀ o. Okay. So tí mo bá wá fẹ́ sọ̀rọ̀ nípa òru ṣáà pé tí o bá fẹ́ sọ nǹkan kan wá ní are you qualified wà wá kó credentials ẹ̀ síta. Olùgbogbo ilé tí mo sáré kó síta yẹn. Now jẹ́ ká wá sọ̀rọ̀ lórí òru dáadáa. Màá lo ẹsẹ̀ Bíbélì kí n tó wá padà sí ọ̀rọ̀ fún rẹ̀. Ẹ mọ̀ pé gbàtà máa sọ mo ní olókìkí òru aṣọ àwọn kankan wọn ti lọ bílẹ̀. Now nínú ìwé Jeremáyà yẹn ó sọ nǹkan kan níbẹ̀ ẹ wò ó ní ó wá sọ̀rọ̀ nípa òru ó ní dìde kí ẹ jẹ́ kí a gòkè lọ ní òru dìde kí ẹ jẹ́ kí a gòkè lọ ní ìgbà olópe òru láti pa ààfin rẹ̀ run. ààfin ta ni wọ́n parun mọ́. mọ́mí wọn nípa ààfin ẹ̀rùn dáàdì wọn nípa ààfin ẹ̀rùn kí ló ń pè láàfin ṣe bí ní ayé àtijọ́ wọn nílé yẹn dàbí ààfin ọba ògo náà ń pè láàfin. màrá yóò ní pògo àrùn. àṣẹ Èdùmàrè lórúkọ Jésù. náà tẹ́ bá dèlú kan ààfin yẹn ni ó máa ń gba yìí jù so ní ayé èèyàn ògo ni oníkálukú ń ṣiṣẹ́ lé lórí so àkókò náà fi ń gbògo jẹ́ òru náà ni. wọ́n aṣọ ẹwà sùn aṣọ sáf wọ́n wá ọ̀pẹ́rẹ́tì ohun tó yẹ kí wọ́n ọ̀pẹ́rẹ́tì. ẹ jẹ́ kí n sọ kínní kan pé ṣàǹkó máa ń fòrò kóògùn lọ́jà yẹn even nígbà ayé Bíbélì kínní kan ṣẹlẹ̀ nínú Bíbélì mo rò pé nínú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹfà ẹni bá mu tó bá mu láti bí verse 8 lọ. wọ́n ní pé ọba Syria ó fẹ́ mú ọba Israeli láàyè ó dẹ̀ fẹ́ bá wọn jagun so wọ́n ní láti há ìlú yẹn mọ́ tẹ́bí bẹ̀rẹ̀ sí pa wọn so ọba yẹn máa wá káwé yẹn wọ́n á dọ́gbọ́n lọ wọ́n á lọ ra nǹkan tán máa jẹ so tó bá ti wá fẹ́ tó àṣìṣe àṣìṣe àìtó o bá pàdé wòlíì téèyàn bá pè rẹ̀ ní wòlíì ìwọ kọ́ ló ṣe gbọ́dọ̀ sọ problem ẹ̀ fún wòlíì ló gbọ́dọ̀ sọ pé problem báyìí ló ní nǹkan báyìí ni kò lọ ṣe so àwọn wòlíì ìgbà yẹn náà wọ́n máa tó àṣírí pé ọba má lọ òní ni kò lọ ogun báyìí wà lọ́nà nǹkan báyìí ni kò lọ ṣe that is perfect for you kì í ṣe ayé òde òní prophet ò ní rí nǹkan kan bí ó lè ti sákàn máa kàṣòro sí ẹ lọ́rùn tó bá ti rí wòlíì tó bá ti ń sọ fẹ́ pé ohun tó ń rí kò sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ o Akàndé sọ pé bàbá yìí àkọ́bí ọmọ yín lórí tó fẹ́ kú kì í ṣe pé ọmọ síìkì o
ẹ ti mọ̀ pé ó ti fi nǹkan báyìí ló máa wá ṣe sí. Ó jẹ́ tètè sọ pé ọmọ ò ní kú kó dẹ̀ máa gbàdúrà kó gbúdọ̀ kú. kíyèsí Ọlọ́run Ọlọ́run ò sọ sọ bẹ́ẹ̀ wòlíì ló sọ wípé ò lè rógo lò ó. So nǹkan tí wòlíì wà fún ni pé kó sọ pé nǹkan báyìí ló ń pass through. Okay. Ohun tó ń bá pàdé ni wòlíì máa sọ. Nígbà bá sọ ohun tó ń bá pàdé lẹ́wọ̀n abadé bíi kí ni solution. So wòlíì Èlíṣà á wá pé ọba yẹn máa fọba lọ́wọ́ pé má gbà bí ibi ni kò gbà lọ́ máa kábà ẹ̀wọ̀ tó bá wà lé ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹfà. Ọba yẹn wá bèrè pé ẹgbà mi gbogbo àṣírí mi ni ó ń tú síta. Ọba yẹn ló sọ bẹ́ẹ̀ pé àṣírí òun tú síta. Lórúkọ Jésù àṣírí wa ò ní tú. Àmín. Àmín. Ọwọ́ ni àkọsẹ́ni tó ń sọ̀rọ̀ wòlíì kan wà ní Dótánì wọ́n ń porúkọ ẹ̀ ní Èlíṣà. Òun ló ń tú àṣírí. Bíbélì tó bá lọ mú dáadáa láti bí ẹsẹ̀ kélòó nìyẹn náà o. Bóyá ká mú láti bí ẹsẹ̀ 14. Ẹ jẹ́ kí wo náà 14. Ó ní nítorí náà ló ṣe rán àwọn ẹlẹ́ṣin àti kẹ̀kẹ́ àti ogun ńlá síbẹ̀ wọ́n sì dé ní òru wọ́n sì lé yí ìlú yẹn ká wọ́n sì wá lọ́sàn-án. So tó bá ń jà àwọn ogun kan tó ń jà lójú mọmọ lọ́sàn-án àwọn kan ti gbọ́ òru ọ̀pẹ́rẹ́tì láti dẹni ẹ láàmú. So tó bá wá ń tèkì ọ̀rọ̀ òru ní kékeré àánú ẹ̀ ṣe mí. Kì í ṣe ní téèyàn fojú kéré ẹ̀. Now ẹ wá wo bó ṣe sọ́ngbà tó sọ o. Ṣé o ń tẹ̀lé mi o? Ló ń fọkàn báyìí bọ̀ wá. Ó ní nítorí náà rán àwọn ẹṣin àti kẹ̀kẹ́ verse 14 ni mo ti ń sọ̀rọ̀ nínú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹfà ni o. Nítorí náà rán àwọn ẹṣin àti kẹ̀kẹ́ àti ogun ńlá lóru dé bá wa. Àmì ológun ńlá dé bá lóru. Ẹlòmíì tó bá di òru báyìí aláburúkú tó máa láàyè máa jà. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ibẹ̀ o. Ó ní wọ́n sì dé ní òru wọ́n sì yí ìlú náà ká nígbà tó dé verse 15. Ó nígbà tí ìránṣẹ́ ènìyàn ńlá náà sì dìde ní kùtùkùtù tí ń jáde lọ wò ó ogun yí ìlú náà ká àti ẹṣin àti kẹ̀kẹ́. Ìránṣẹ́ sì wí pé yéé bàbá mi àwọn ò ti ṣe. No wonder tó jẹ́ pé nígbà ìgbẹ̀yìn ẹlòmíì tó bá ti ṣínà fún lóru tán tójú bá wa mọ́ tá máa béèrè pé wọn ò tiẹ̀ mọ kí ló ń ṣẹlẹ̀ bó ló ṣe fẹ́ mọ̀ wọ́n ti ká ẹ mọ́ lóru náà. Ó sọ̀rọ̀ kan ní ẹ̀kẹ́ ní òru là ń ṣèkà béèyàn bá ṣe lọ́sẹ̀ gangan kò ní farare lọ. Kò ní farare lọ tí Yorùbá sọnù. Yorùbá ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. Náà tẹ́ bá wá ń sọ̀rọ̀ nípa òru Ọlọ́run gan fi òru máa ń gbógun ti yàn. Lóòótọ́. Lọ́nà wo? Ó ṣe nígbà kan ogun kan dìde ọba kan ló dìde wọ́n pè ní Senekérùbù. Ló bá dìde ogun ó di yáyáyá ló bá sọ fún ọba Ísírẹ́lì pé òun gbógun bọ̀ o kó yẹn rọra sọ̀rẹ́ńdà lọ́rọ̀ o kó má sí wàhálà o pé kò sí Ọlọ́run kan tàbí ọlọ́run orílẹ̀-èdè kan tó gbà wọ́n rí o so kó má try nonsense kó rọra sọ̀rẹ́ńdà báyẹn. Ìyẹn bá bẹ̀rẹ̀ àdúrà ó bá ránṣẹ́ sí wòlíì Àìsáyà péjọ dákun ohun tó dé báwọn rèé o. Ìyẹn bá ní ó dá kí ni ohun tó fẹ́ tó bá jẹ́ tí wọn náà bá gbàdúrà nínú Olúwa sọ pé kò ní ta ọ̀fẹ́ ẹyọ kan. Tó bá wo ohun tó ṣẹlẹ̀ bóyá ìwé àwọn ọba kejì kọ́ nìyẹn wá ní ìwé àwọn ọba kejì ni. Ó jọ pé mo ní Bíbélì lórí fóònù. Nígbà tó máa wá yá the next tó máa ìwé àwọn ọba kejì orí kankandínlógún. Mo rò pé láti bí something like 34 lọ ẹ̀rí báyẹn bí àràǹdà àti ni ó nítorí èmi ó dáàbò bo ìlú yìí láti gbà nítorí èmi fúnra mi àti nítorí Dáfídì ìránṣẹ́ ìgbà tó wá dé verse 35 ó ní ó sì ṣe ní òru náà máa gbọ́ o ní kí ni o ní òru náà verse 35 mo sọ ní áńgẹ́lì Olúwa kan jáde lọ ó sì pa 9,750 ènìyàn ní ibùdó àwọn Assyria nígbà tí wọ́n sì dé ní kùtùkùtù òwúrọ̀ kíyèsí òkú ní gbogbo wọn bọ̀ sí. Àwọn Assyria tí wọ́n fẹ́ wá kógun jà. Ìyẹn tó lọ ń lérí mọ́ Ísírẹ́lì Ọlọ́run wá fi òru lọ bá wọn ó dẹ̀ finish wọn. Áńgẹ́lì Ọlọ́run wá pa àwọn sójà. Láàrin òru. So bí èèyàn ṣe ń fi òru operate bẹ́ẹ̀ náà ni Ọlọ́run máa ń lo òru láti bọ́ta jàǹgbà fẹ́ni tíyè rẹ̀ bá ṣí fẹ́ni tó bá ṣe kíni tíyè rẹ̀ bá ṣí tó dẹ̀ múra àdúrà. Ìyẹn bọ́lá bá fẹ́ gbèjì yẹn tó bá fẹ́ gbèjà ẹni. Òru yẹn náà ni àwọn áńgẹ́lì Ọlọ́run àfẹ́mi Ọlọ́run ṣiṣẹ́. Òru ni Ọlọ́run fi pé òkú níyànà.
fáwọn ọmọ Ísírẹ́lì nígbà gbọ́ la ń sábà láti Exodus Egypt. 14 from verse 21. So òru kì í ṣe bí àwọn èèyàn ṣe ń mú òru kọ́ ni òru ṣe rí, ogun òru ò ní jà wá. Àmín. Àwọn ọmọ Egypt ńgbà náà tí wọ́n ní àwọn àkọ́bí wọn kú. Òru ni ìgbà tó lọ́wọ́ pa àkọ́bí Íjíbítì kò pa lọ́sàn-án, ó jẹ́ sùn tán lóru náà ni, nígbà tó fi máa dòru mójú wọn jí láàárọ̀ ní kùtùkùtù. The next tó máa ṣẹlẹ̀ fún ọ̀nà kan ní pé àkọ́bí ti kú, ogun ò ní pọ̀ mọ́ wa lọ́wọ́. Àmín o. In the name of Jesus. Ibi tí mo wá ń lọ rí ẹ jẹ́ ká wá àti mo gbọ́ ọ̀nà méjì, mo wá fẹ́ sọ̀rọ̀ díẹ̀ kékeré lórí ẹ̀. Pé mo sọ nípa pé mo ní òru àwọn baba ńlá wa gan fún òru ní recognition. Bẹ́ẹ̀ ni. Tó fi di wípé wọ́n máa ń sọ wípé òru là ń ṣìkà. Bẹ́ẹ̀ ni. Wọ́n tún sọ wípé nígbà tó wá bá di òru wọ́n máa tún kí àwọn alágbára òru. Wọ́n á ní àwọn olókìkí òru. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa pe àwọn ìyá àgbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, Ọ̀gàlàntà. Ọ̀gàlàntà náà wọ́n tún wá máa ń bọ́ síbẹ̀, wọ́n á ní ológbòjì kọlọ̀ tí ń dá mọ́ ní ìdágìrì ọ̀gànjọ́ òru. Ibi tí mo fẹ́ kúrò níbẹ̀ ìdágìrì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún mi lórí ọ̀fẹ́ láti nímọ̀, àtẹ̀yìn tẹ́ ẹ kọ́ mi nímọ̀ mi tí mọ̀ tó ẹ kọ́ mi sí ni. Now ibi tí mò ń lọ rèé, why tí wọ́n fún ní recognition, why tí Jésù gan sọ pé òru dé tẹnikẹ́ni ò ní lè ṣiṣẹ́, why tó jẹ́ òru náà ni ọba Síríà kógun lọ, why tó jẹ́ òru náà ni Jésù ni Ọlọ́run lọ pa àwọn áńgẹ́lì pa àwọn. why tó jẹ́ òru la pín òkú níyà. Ṣé rí òru jẹ́ àkókò ọ̀tọ̀, ṣé wọn pé ní ẹ jẹ́ ká lọ ní òru ká lọ pa ààfin ẹ̀rù tí mo kà fún wa nínú ìwé Jeremáyà lẹ́ẹ̀kan. Ṣé rí àwọn èèyàn kì í kíyèsí òru, òun náà fẹ́ sọ pé òru náà tún ń lá àlá. Ẹ rí i pé nínú àwọn interview kan tẹ́ ṣe fún mi kọjá mo sọ̀rọ̀ nípa àlá. Bẹ́ẹ̀ni. Àlá ní í ṣe pẹ̀lú òru, òun náà ṣe ni mo fi analyse pé ìran rírí náà ni àlá. The difference ni pé a máa ń pè ní ìran òru according to the scripture. Kí wọ́n ló máa ń ṣẹlẹ̀ lóru yẹn, a máa ń fi àṣírí wọ̀n yàn. Ṣé àpé nígbà yẹn mo sọ nípa oríṣi àlá mẹ́ta tó wà, tí mo sọ nípa olúṣàlálá, tí mo sọ nípa àlá òkùnkùn, tí mo wá sọ nípa àlá atọ́nà. Ẹ mọ̀ pé mo sọ nípa ìwé Ìṣe Àpọ́stélì nígbà tí Pọ́ọ̀lù tí gbogbo wọn ò mọ ibi tó fẹ́ lọ, tó nígbà tó ń sùn tó máa di àárọ̀ ọjọ́ kejì ojú ó ní Olúwa ti fi ọ̀nà Màsídóníà àwọn òun tí àpòrù lọ́lọ́run fi wọn. So kì í ṣe bẹ́ẹ̀ náà lòru burú fún fáwọn tó bá lè gbàdúrà tán dẹ̀ lè gbé ìgbésẹ̀, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ṣé reason tí Jésù fi lọ sórí òkè lóru tí ń làágùn bí ẹ̀jẹ̀ tó ní káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà máa pray táwọn yẹn ń sùn tiwọn. So nítorí pé ogun ò ní já ìwọ àtẹ̀mí. Àmín àmín. Òru yìí ṣe bí kékeré sá, ẹ mọ̀ pé òru náà ni wọ́n mú Jésù. Wọ́n dẹ̀ parí gbogbo arrangement lóru, ibi tí wọ́n fẹ́ parí èdè lórí Pétérù, gba Pétérù ọmọkùnrin náà máa kọ́kọ́ kan gbà mẹ́ta kojú tó mú, bó dẹ̀ ṣe kọ̀ kẹta ibẹ̀ la close yẹn sí, ibi ìdájọ́ ló tẹ̀lé. Ayé ò ní dáwọ́ àtẹ̀mí lẹ́jọ́. So now jẹ́ kí wá come to advice. Ibi bẹ̀ ṣe mọ̀ pé mo sọ nípa àlá oríṣi mẹ́ta yìí, òru náà sábà ń lá àlá. Ṣé rí méjì nínú ẹ̀, jẹ́ kí sọ pé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀pọ̀lọpọ̀ ìgbà òru ló ń operate, but particular kan wà tó jẹ́ kì í ṣe ọ̀sán, òru náà ń parí iṣẹ́ yẹn. Mo sọ nípa olúṣàlálá tí mo ní ohun tó wà ní ọkàn ẹni fẹ́ ṣe ẹ́ níkà, tàbí ohun tó wà nínú ọkàn ìwọ fúnra lára rẹ̀ ló fi ṣàlálá. Tí mo sọ wípé bóyá èèyàn kan bọ́ bẹ́ẹ̀ o láìkì lédì kan nínú akọrin ó ń ṣe kinní kan, tí mo ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn, mo ń rán àwọn èèyàn tó rẹ́lòmí lè má ti wo interview yẹn ń gbà yẹn, tí mo ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà dè ní eléni tó fi di pé marriage wọn padà dàrú. Bọ̀dá ti rí àǹtí yẹn tó ń kọrin nínú akọrin dáadáa, ohùn rẹ̀ sì dùn ó já lóló. ṣe àwọn kan lè fi lálà káwá ní pásítọ̀ òun ti rí ìyàwó bó ń ṣe lójú oorun, òun kọ híìmù fún wọn á ń jó sí ó wá fọwọ́ kàn lọ́rùn. èyí rí olúṣàlálá lásán ni ohun tó wà lọ́kàn ló fi lálà. Ẹni tí bí ń pa burúkú irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí, ẹnìkan pè mí dáadé ẹjọ́ fún mi ládùúgbà, àlá burúkú lòun lálà ó ní bóun ṣe dúró báyìí, ó ní òun kàn rí i pé òun jẹ kínní indomie, òun tún jẹ búrẹ́dì àti ẹyin, òun á mutí. Mo ní ṣébi òun máa pa ẹ́ tẹ́lẹ̀, ó lè bí ń pàmò ní ó ti rí ó ní ti ọlọ́dàṣẹ́ ìdáwọn ló wá níbi tó ń lọ ẹ̀wọ̀n, àwọn tó rí ló fi lálà. Olúṣàlálá ni kò túmọ̀ sí pé ayé kan gbóúnjẹ fún olúṣàlálá ni kì í sì yẹn ìṣe oúnjẹ ojú oorun irú tá à ń sọ, olúṣàlálá nìyẹn. Gbogbo so clarification
gbogbo ẹ̀ bá jẹ lójú oorun kọ́ ni ayé ti fíìdì lójú oorun. now torí àná ni àwọn ti jẹ oúnjẹ ojú oorun oríṣiríṣi kì í ṣe bíi ti báyẹn bóyá kí n sọ ṣẹ́rí oúnjẹ ojú oorun tó burú jù sá tó jẹ́ àwọn àgbà náà ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣẹ́rí pẹ̀lú ẹ̀lẹ́sọ̀ débi oorun tó jẹ́ wá fẹ́ go deep lórí bẹ̀ bóyá tó wájà ọkàn ni mo lè ṣàlàyé ṣẹ́rí oníṣàlálá ó ní àlá tí wọ́n fún yàn lá wọn kò sẹ́ni ìkọ́wà tó ń pè ní àtinúdénú wọ́n ṣe àtinúdénú fún obìnrin tàbókùnrin tó bá fẹ́ fẹ́yàwó bóyá o fẹ́ fẹ́ lédi yẹn àbí lédi yẹn fẹ́ fẹ́ ògbóríró náà sọ máa ń sọ fọ́pọ̀lọpọ̀ tó bá ọkùnrin tí wàhálà ẹ̀ bá pọ̀jù pẹ̀lú oríṣiríṣi obìnrin ọlọ́ọ̀ má jẹ́ òjẹ̀jẹ̀kújẹ gbẹ̀yìn ó ní agbára sá mo ì máa sọ̀rọ̀ lọ́jọ́ kan tí n bá padà wá obìnrin míì tó fi máa kú kò ní lọ́kọ obìnrin míì tó fi máa kú kò ní bímọ bóyá ogun ìdílé obìnrin míì tó fi máa kó máa dọmọtọ ni èdìdí kan àtàṣírí wà ń bẹ máa padà wà sọ tó bá yá àwọn bá digress àṣírí tó lágbára ni tó dìpù díẹ̀ so gbogbo tí mo bá ń sọ ẹ́ rí i pé mo máa ń sọ fún mi pé ó dìpù mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́ àtàwọn tó mọ̀ jù mí lọ tán kọ́ mi. ó dìpù. now ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa àtinúdénú ṣe rí àtinúdénú yẹn bóyá sista kan fẹ́ fẹ́ ọkọ yìí ò gbóríró wọ́n ti ṣoríṣiríṣi tí ó ṣe wọ́n á prepare ohun tó fẹ́ jẹ physical náà máa prepare á dáná oúnjẹ yẹn wọ́n á dáná ni tó bá ti wá dáná yẹn tó ti parí ẹ̀ sínú kòkò ṣe rí ọ̀kan nínú ohun tó ń lò tó bá jẹ́ tìbílẹ̀ ìyí àgbé wà ń bẹ tó máa gbé lọ sínú ẹ̀ so kò sí agbèdébi tó fẹ́ gbèdé fún ìyí àlùkò wà ń bẹ tó gbúdọ̀ kó lọ́nà kò ní lè yẹ á kò mọ́ bẹ̀ sọ̀rọ̀ mi yé yín ó clear. ìyí egúnnugún wà ń bẹ o tó máa lọ ara wọn tó fi máa ṣàjèjì sí jẹ́ ẹni. egúnnugún ẹ̀yà àjòkú yó. àti àwọn nǹkan kan àtàwọn kankan mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó kọ́ mi o ẹnìkan ní bàbá yìí ṣé èsì pé ẹ̀ ń ṣe nǹkan ìbílẹ̀ mi ní báyìí ágì o fẹ́ẹ́ lómi lè sọ pé ní babaláwo ní àbò ní kinní kan when you talking about èèyàn tó tí wọ́n ń kọ́ tó dẹ̀ fẹ́ gbẹ̀kọ́ kò sí bó ṣe fẹ́ bá ọ̀tá jà ẹ lọ béèrè àwọn sójà ẹ wọ àwọn Israeli tán bára wọn jà pẹ̀lú àwọn kinní yẹn ó gbúdọ̀ mọ gbogbo information kí ló ṣe tán fi mọ ibi tán fẹ́ bọ́ǹbù so o gbọ́dọ̀ mọ information nípa ọ̀tá tó fẹ́ bá fa nǹkan tàbí tó bá fẹ́ gbára ẹ lọ́wọ́ ọ̀tá so when you don't have good information about them then kò sí you will be deformed so tí mo bá ń sọ nǹkan eléyìí òun mo bá ń sọ pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi mọ̀ nǹkan kan mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó kọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó pè mí ní wòlíì sọ̀rọ̀ mi yé yín Ọlọ́run mi ṣe nígbàgbé bàbá Ajíbólúgbàlà sọ̀rọ̀ so àwọn tí wọ́n pè mí wò bàbá mi Apostle Timothy Olúwọlé Ọbádàrẹ àti bàbá Bíléwùmí Ọ̀ṣọ́fà tó tọ orú àkọ́kọ́ lé mi lórí ní 80s bí wòlíì ayé ó kò láyé ìgbà tó ní kálukú lọ ń gbà sọ wòlíì wọ̀ wà pass through series of tests wọ́n á recommend ẹ̀ ni ẹ wá wo bí sà mọ́mí àti dáàdì tó bá ti wá pákéjì anything tó bá fẹ́ fún ẹ̀jẹ̀ lójú oorun ohun tó fi máa palẹ̀ ẹ̀ mọ́ nìyẹn kó má bàa miss ẹ̀ àti ìfẹ́ àti àtinúdénú o àtúnjẹ tó fẹ́ gbé fún yàn torí àtinúdénú yẹn ìfẹ́ sì ní ṣebí yẹn ìdá ṣebí kò nífẹ̀ẹ́ nìyẹn ni ṣẹ́rẹ́ lè tó burú jù sà tó bá pákéjì tí àìsàn fún wọn tó máa jẹ lójú oorun lọmọdé àṣìjẹ tó bá ti parí àsè yẹn wọ́n máa ṣe bí wọn náà ṣe ń dáná oúnjẹ náà máa dà tó ti parí ẹ̀ sínú kòkò tí wọ́n fẹ́ jẹ ṣàpẹ́tì ìbílẹ̀ ṣáìdì nìkan mo ṣe ń sọ báyìí bẹ́ẹ̀ni mi ò fi bú yín o mi fi ta mi fi tó àṣírí ayé o mi fi bẹ bú àwọn èèyàn bẹ́ẹ̀ fi bú wọn pé mo fi ẹlòmíà ni ó bú wa mi bú yàn àṣírí ayé iṣẹ́ nìkan lè ta àṣírí ayé ṣá ilé ayé ni nǹkan tá a wá tá a rí díẹ̀ òun làwa fi pàdé ayérayé Ọlọ́run tó ní ayé àti ọ̀run ẹnìkan ò lè rí di ayé àtúndì ẹnìkan ò lè rí di ayé so kò ṣe é kó àṣírí ayé ò ṣe tú ìmọ̀ ni ìwọ kàn máa ní. wàá mọ díẹ̀ tiẹ̀. tó bá ṣe mọ̀ sòdú eléyìí tá à ń ṣe afẹ́ káwọn kan tí ò mọ nǹkan kó yé ẹlòmíràn rìn kí ni ó máa délẹ̀ tán bíi prof kan tó pè mí olóhùn ò gbà pé kinní kan wá ohun tí tó pàdé rẹ̀ wòlíì Ajílórí Atamátàsé
àṣẹ ìwọ lọ́lọ́run mi kékeré mu ló fẹ́ pa mí yóò sọ Ọlọ́run o nígbà ayé gbà báyìí pa tó gbé mi gbọ́dọ̀ dárúkọ àwọn tó bá mọ̀ náà ti mọ̀ nǹkan ṣe ẹ wò sà òun la fi gbọ́dọ̀ máa wà nírú bí irú ètò báyìí kí yéèyàn ṣe bó lóun kàwé òun lọ lóyìnbó òun lọ gbogbo ẹ̀ mo sọ́ọ̀rì kì í ṣe prof mi ìfibú yín o torí tẹ̀ báwo ṣe ṣe káwọn náà padà wá wò ṣùgbọ́n ká fi lè ṣe ẹ̀kọ́ fún ẹlòmíì ni ẹni tí tẹ bá ti gbọ́ mi ìfibú yàn a fi ṣe ẹ̀kọ́ fún ẹlòmíì ni àjẹsù gan náà fi rẹ̀ ṣàpẹẹrẹ náà. Now tó bá ti wá ṣe kinní yẹn tán tó bá jẹ́ tẹni tó fẹ́ fi ṣe àìsàn wọ́n á wá pè sílẹ̀ wọ́n á ṣe fi májèlé sí fún májèlé yẹn wá póríṣiríṣi ó dípẹ́ǹlì lè tán bá fẹ́ tó bá dẹ̀ jẹ́ ni tán fẹ́ pa látọjú oorun wọ́n á fi nǹkan yẹn náà sí ohun tó máa pa náà máa parí ẹ̀ sí sọ̀rọ̀ mi yé yín wọ́n á sì mọ̀ọ́mọ̀ ṣe ṣẹ́rílẹ̀ tí wọ́n bá fẹ́ fi pààyàn yẹn in most cases ìgbín abẹ́ lórí náà ń lò. ìgbín tí wọ́n bẹ́ ní orí. ẹ fi yẹn ẹ sílẹ̀ ẹ má jẹ́ àṣọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ fi kọ́ mi o. wọ́n fi àdá gé ẹ ṣe o wọ́n á fi iyọ̀ náà máa gbé sáàrin iyọ̀ ni. èèwọ̀ sì ni ọjọ́ tí ìgbín bá ti jẹ iyọ̀. bẹ́ẹ̀ ni ó lọ́nà. so ìgbín yẹn tí wọ́n gbé sí iyọ̀ tó wá jẹ tó kú òkú ẹ̀ náà fi máa ṣe àsèfẹ́ni tó máa kú àdàbí tí ìgbà tí ìgbín jẹ iyọ̀ tí ò bá kú tó bá kú bó bá ti ń jẹ́ pẹ̀lú àwọn nǹkan míì ó gbọ́dọ̀ ikú ẹ̀ á jẹun lójú oorun wọ́n á gbé dọ́sítù wọ́n á tọ́jú ẹ̀ kò sí bọ́n ṣe fẹ́ wò Ọlọ́run nìkan ló lè wò kó máa kú. iná ṣe máa pẹ́ ẹlòmíì ó dẹ̀ tójú oorun lójú ikú ni o. ìmí tó wà tó ń jẹ ni a sì ń sọ yìí o ó dìpù gan o a kàn ń ṣíra wa níyè ni o ó dìpù gan o ó dìpù o. àjẹpọ̀ ṣe pàtàkì fún Ọlọ́run láti máa gbàdúrà kéèyàn tó sùn. seriously wàá gbà gidi gan wàá gbà tọ̀sán wàá gbà tòru. torí pé gbà tó bá sùn tó bá tún wàá gbà tán gan wàá tún gbé gbèsè. ṣẹ́rí ẹ̀kọ́ òdì àtẹ̀kọ́ òyìnbó ti affect many of us. torí ìṣe àwọn wòlíì wa ìṣe ìbílẹ̀ wa tó bá dé Israẹli ní àwọn ọmọ Israẹli ṣé o rò pé wọn kì í ṣètò àdúrà àwọn ò dúró bẹ́ẹ̀ lásán. àwọn ètò àdúrà bíi tàwọn kérúbù ṣẹlẹ̀ ẹ má jẹ́ ó dìpù ju yẹn gan lọ. náà owó bí ṣe ẹrú jẹ yẹn tó bá ti jẹ́ lè tó jẹ́ wípé wọ́n fẹ́ fi pààyàn ohun tó máa fi parí ọ̀tọ̀ eléyìí tó bá jẹ́ pé ó fi máa ṣàìsàn èyí nǹkan tó fi máa parí ọ̀tọ̀ tó bá ti jẹ́ oríṣiríṣi àìsàn ni ó máa ṣe. tó ẹ wá wò sà tí wọ́n bá wá fẹ́ gbé pé kí ó máa ṣàìsàn yẹn díẹ̀díẹ̀ ṣe ríbi tí wọ́n á gbé oúnjẹ kalẹ̀ sí tán ti fẹ́ rìmóòtì ẹ̀ fún kó jẹ́ wọ́n á mú adìyẹ tó á jẹ́ kí nǹkan máa kárí gbogbo ara ẹ̀ wọ́n á kí abẹ́rẹ́ bọ̀. adìyẹ ààyè. bẹ́ẹ̀ni wọ́n á fi gún díẹ̀díẹ̀ wọ́n wá gbé tí kó máa ṣàjẹ́. ìnira nìyẹn. gbogbo ara la ló máa ń dùn adìyẹ wọ́n ẹ̀ lómi àní bó ṣe ń wọ́ sí ní báyìí ló tún dùn níbí báyìí ó tún dùn níbí báyìí gbogbo ibi tó ń fi abẹ́rẹ́ gún nìyẹn. kò tiẹ̀ ní lè ṣàlàyé. kò ní lè ṣàlàyé ojoojúmọ́. tó bá ti rí i pé nǹkan báyẹn ń ṣe ẹ lọ rántí wàá rí i pé ó ti di ojoojúmọ́. ṣùgbọ́n tó bá jẹ́ tó lálàá yẹn tó jí tí ò mọ̀ gan pò ń lálàá oúnjẹ ojú oorun kọ́. ẹ̀ṣẹ̀ rélé ẹ tún ti mú lọ síbòmí ní pọ̀gàn. ẹlòmíà lòun lálàá pé òun ò lè rántí òun tí ẹ̀ lè mọ̀ àwọn kan wà wọ́n máa ń parẹ́ lójú àwọn míì wà tó jẹ́ wípé tábà bá débi ọkọ ọ̀run obìnrin kan sometimes ago mo ní madam ọkọ ọ̀run dá ìlà mo ní wọn sọ fóun rí lọkọ ọ̀run ní problem ten ó lóun ò tiẹ̀ fi lálàrí mo lẹ́ẹ̀ fi lálàrí ó lóun ò fi lálàrí mo ní tó ẹ mọ́ dààmú ara yẹn mọ́ ṣẹ́ni tí ẹ ti káàkiri kò sí nǹkan tó ń ṣe ọkọ ọ̀run ló ń dá ìlà onírọ̀ ni mò ń pa mo lókè ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ báyìí ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ báyìí ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ báyìí nígbà gbé ìgbésẹ̀ yẹn tán ó rí ọkọ ọ̀run yẹn. ó fi ojú ẹ̀ rí. one on one. ó lóun dúró báyìí lórí àga ní bó ṣe dé ní. ok lójú àlá. wọ́n mọ̀ pé kì í ṣe gbogbo náà ló lè rí físíkà báyìí. ó ní bẹ̀ẹ̀dì ó lẹ́tì tó ń kẹ́rì ni pé bóun ṣe rí báyìí tó ń ta jígìrì òun kẹ́rì tilẹ̀kùn pàdé
ó dẹ̀ sáré lélẹ̀kùn pé òun mọ̀ ó ṣílẹ̀kùn tilẹ̀kùn bí akẹ́kọ̀ọ́ sáré bọ́ ta. ó lóun dìde wọ bẹ́ẹ̀ gàgà pé kí ló ṣẹlẹ̀ ní very good ṣebí iṣẹ́ tí mo ní kó ṣe torí gbogbo iṣẹ́ mo ní má jẹ́ kó kú lára ẹ̀. mystery. so ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ fi kọ́ mi o ẹ̀jọ̀ ẹ má fi sílẹ̀ Ọlọ́run ní fi sílẹ̀. mẹ́wàá ṣẹlẹ̀. now ilé ayé yìí dìpọ̀ jù báyẹn lọ. mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. now a ṣe ń sọ̀rọ̀ lórí bí oúnjẹ tí wọ́n ń jẹ ṣé wàá rí oúnjẹ yẹn ó níbi tán máa gbé sí. ok. tó bá ti wá gbé kalẹ̀ síbẹ̀ wọ́n á ní kí á gbé lọ gbé fún ibi tó wà. bóyá lórí ìta mẹ́ta. ó gbé ẹ̀ tí ẹ̀kọ́ ní dóríta. èmi ìwà tó jẹ́ pé sọ̀rọ̀ oríta mẹ́ta. dàbí ẹ̀kú lélẹ̀. ó níbi tó máa gbé sí tí ó ti máa remote. ó ti yí àwọn tó máa ń gbé ṣá. ó ti yé wọn ó deep díẹ̀ tó bá ti gbé síbẹ̀ wọ́n ń bí dáa àwọn kan máa sọ pé má wọrí gbọ́dọ̀ máa tó bí ọ̀sẹ̀ méjì ẹ̀ gbúrò bọ̀ torí tó bá ti jẹ́ akọ́kọ́ ká ògbà rẹ̀ inú ìgbà lè má lọ́jọ́ mẹ́ta tí ò bá ṣẹni tó stand dáadáa inú tó bá ti jẹ́ tó bá ti jí lọ́jọ́ kejì báyìí tó rìn díẹ̀. àwọn àfi pé òun balance. tó bá jẹ́ ti sickness kò ní balance mọ́ tó bá jẹ́ ti ilé olúṣàlálá pé kó fẹ́ èèyàn akẹ́rẹ́dẹ́ olórí burúkú lọ́mọ yẹ kíní kan yẹn bóyá yẹ kíní ká kàn pé lórúkọ kan òun ìbá fẹ́ ṣùgbọ́n àwọn ìwà dáadáa tó máa ń wù yẹn ni kẹrẹkẹrẹ ó ti ní interest. akọ̀sẹ̀ tu ẹ̀ ó parí ní àṣírí àwọn wòlíì náà ní tiwọ̀. àwọn wòlíì náà máa ń ṣe. dáadáa mo tẹ́ bá ok pé kó máa fi ẹ̀ṣọ́ lọ́la tó yẹ pé wọ́n á lo mírọ̀ méjì àṣekínní kan. iṣẹ́ wòlíì dìpọ̀ jù báyẹn ló pọ̀ gan. obìnrin tí ó ń wọ́pọ̀ tó sì rẹ́ nìkan tó láìkí ẹ̀ bóyá òun ti máa ń náwó fún irú ọkùnrin yẹn ẹ lè ṣe fún. Ọlọ́run nìkan lálágbára Ọlọ́run ló sì ní àṣẹ Ọlọ́run ló sì mọ gbogbo nínú gbogbo lẹ́yìn Ọlọ́run nìkan náà. lẹ́yìn Jésù kò sẹ́lòmíràn ọba mímọ́ lọ́ba tí mo ń sìn. now ṣe mọ̀ pé ibi oúnjẹ ojú la ṣe sùn. bẹ́ẹ̀ni. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́rísà tó wá tún jẹ oúnjẹ ojú oorun ìmí ìwà ìgbésẹ̀ náà fi máa ń wá fún yàn mo ti sọ fún mi. ẹ ti wí rí ẹ ti sọ rí. tó oúnjẹ tó jẹ nìkan ló prepare tó bá sì jẹ aṣọ tó ń fẹ́ kó ṣẹlẹ̀ tí lágbájá báyìí jẹ nǹkan báyìí o gbogbo owó tó bá ti ń dọ́wọ́ ẹ̀ o ìgbésẹ̀ owó oúnjẹ ni kò fi máa sákàrí pàgbà náà ń bá wọn jà ní lọ́pọ̀lọpọ̀ ṣe máa ń jẹ gbèsè lọ tó bá jẹ́ pé ọjà ló fẹ́ fi gbà gbogbo ọjà tó bá ní store akẹ́rì pé wọ́n ń tajà owó ọjà ó di warehouse adẹ̀ tán ẹ̀rẹ́ lómi àná ní warehouse mẹ́ta tẹ́lẹ̀ kò padà ní kankan mọ́ ó ní bó ṣe jẹ́. now tábà wá ń sọ̀rọ̀ nípa òru àti ìbádébi àlọ́ òkùnkùn ṣẹ́bọ́dúnṣẹ́ àlọ́lá láti sọ níwọ̀nba àti ìbádépò débi àlọ́ òkùnkùn ṣe rí ibi tí àlọ́ òkùnkùn wá lé sísà tí ó jẹ́ pé téèyàn bá sùn ní ọ̀gànjọ́ òru tí wọ́n bá máa wá gùn mọ́bi tó wà. wọ́n gùn. my God. yóò kàn fíìlì pé èèyàn kan ń wá gùn lórí mọ́lẹ̀. wọ́n wá gùn mọ́bi tó wà. wọ́n wá da èdè tó gbọ́ ṣé àwọn bàbá tó sọ Yorùbá pé àwọn ológbòjìgọ̀lọ̀ ti ń dá mọ́ nídàgìrì ọ̀gànjọ́ òru. wọ́n wá dá ìdágìrì sáyé ẹ̀ ní. ìwárìrì. ìdààmú burúkú. Olódùmarè. á jí láàárọ̀ báyìí wọ́n á ti bà gbogbo nǹkan tó gbẹ́kẹ̀lé wọn bàjẹ́ fún. mọ́jọ́ máa ráyé rí agbésí ayé ò ní rí wa mú. àmín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi yé mi mo dúpẹ́ fẹ́yìn tẹ́ kọ́ mi o mo dúpẹ́ fẹ́yìn tẹ́ ṣe ń kọ́ mi ó ṣe ń kọ́ lọ́wọ́. mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni ó kàn ló mọ̀ ẹni ó bà ló lè. ṣàpẹ́rẹ́ òru lẹni ká sọ òun la fi ń bọ́ síbẹ̀ yìí. a kàn fẹ́ fi ta àwọn èèyàn wa jí. now nígbà mìíràn ìkan tún wà sá ṣé ẹ ti gbé èdè yìí rí sá. èwo nìyẹn sá. tẹ́ sọ wípé bí ọwọ́ bá pa bí ẹsẹ̀ bá pa tó bá dọ̀gọ́jọ́ òru gbogbo ẹyẹ ló máa forí balẹ̀ fowíwì. òwìwí adẹ́rùpọ̀ yẹ dúdú lẹ yẹ awo pupa lẹ yẹ awo. mo máa ń gbọ́ nínú àwọn fíìmù Babájílẹ̀yẹ ni mo ti gbọ́. oyè Ọlọ́run bẹ́ẹ̀ yẹ́yìn tẹ́ mọ̀ jù wá lọ ṣàǹpá àwa ń kọkùn à ń kọ sí lójoojúmọ́ adẹ̀ṣin ń kọ lọ́wọ́. tó bá di ní ọ̀gànjọ́ òru tán bá react. Olódùmarè. ẹ̀yin ò mọ̀ wípé tí ọ̀pọ̀lọ́ bá fẹ́ péjò oníbó ṣe ń pa ni. bó lọ̀pọ̀lọ́ ṣe ń péjò. a máa tọ̀ láti inú igbó a wá tọ̀ sáàrin ọ̀nà a máa tọ̀ lọ sí apá abíyàbá níbi tí wọ́n ti máa pa ejò
ejò wà máa tẹ̀lé. a máa tẹ̀lé. ejò fẹ́ pa ọ̀pọ̀lọ jẹ. ok. so àwa gbé ejò sọ́wọ́ àwọn tó máa pa. ayé ò ní mú wa lórúkọ Jésù àní ṣìṣe. àmín àmín. máa sọ fọ́pọ̀lọpọ̀ pé ó dìpò. nígbà míì ọ̀pọ̀lọ gan tún wá farabalẹ̀ yóò jẹ́ kéjò jẹ òun. òun mi. tó bá rọ mi ó ti jẹ ọ̀hún kò ní lè kó mẹ́ bí tó ti pa ni ó ti jẹ ọ̀hún. kíkà. so ó ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ti di ní ọ̀gànjọ́ òru tá bá fẹ́ dì pẹ̀lú ẹ̀ wọ́n wàá fún àwọn tó ti ṣẹ̀ wọ́n wàá fún ní abẹ́ ajá bá sùn. àwọn obìnrin ló máa lóun bá sùn. abẹ́ ajá. bẹ́ẹ̀ ni. fùrù ajá. ohun tó máa sùn obìnrin ló ń bá sùn ajá náà fún bá sùn. òun mọ̀ lálàpọ̀ òun ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kan. èmi ejò ló ń bá sùn. mi ò mọ̀ púpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ fi kọ́ mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ayé mọ̀ lé o. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà wòlíì tí mo gbà bẹ́ẹ̀ wọn kọjá. òun ò fi ń pè mí wòlíì. òun ò sì ní mọ̀. tó bá ti wá jí wàhálà àti ẹ̀dẹ́ bá ní. òun dẹ̀ ni wọn ń lárú àlá yẹn lọ́sàn. 90% tàbí kí n sọ pé 95% ẹni wọn bá fún lálásán kó tó máa kẹ́ni ẹ wọ́ọ̀tì pé wọ́n ti bà nǹkan jẹ́ already. ó ti ṣẹlẹ̀ lórúkọ mọ́. wọ́n ti bà nǹkan jẹ́ ẹsẹ̀ alásùnù ni. ẹ rí i pé ó ní ẹ̀jẹ̀ kálọ̀ bá a fi ẹ̀jẹ̀ káwọn lò lóru. So when you talking about òru at the same time ṣe wá rí òru yẹn ní èèyàn ń bá àwọn tí ń fòru rìn ló ń bá wọn pàdé. àwọn tí ń fòru rìn bí àwọn ọdẹ. bí àwọn ọlọ́pàá. bí àwọn ọlọ́pàá. àwọn security. bí àwọn security àti bí àwọn tí ń fòru rìn. àwọn tí ń fi òru rìn àwọn tí ń fi òru ṣe ọ̀sán tiwọn. ẹ̀yin ò mọ̀ wípé àárín ewu lọ́sàn-án àfi tí ewu bá wà. ìwọ ò tí ì rìn ní àṣálẹ́ rí kó o rí ewu kó dìde kó máa fẹsẹ̀ rìn. ìwọ náà ń pè léwu. ewu sà ní orúkọ tí wọ́n ń pè òkété. ló máa sá fún wa. ewu sà òkété. ṣé mo wí pé ewu sà orúkọ tá à ń pò kété ṣé rí òkété tẹ̀ wò yẹn tó bá rìn ní òru nígbà mi wàá kàn níbi tó máa fẹsẹ̀ níta gbé nǹkan sórí. àwọn ọdẹ sọ bẹ́ẹ̀. náà ṣẹ́ran kékeré ni. wọ́n ní kò ga. bí ajá bó ṣe burú tó kò ní pa òkété kó jẹ fún ayé ọ̀dẹ síbẹ̀. poison ni fún ajá. ìdí ni pé yóò ya wèrè tó bá dán wò ajá dìgbòlugi. so nǹkan kan wà nínú ìfún òkété tó kọjá bẹ́ẹ̀. olórin kan ti kọrin pé ìpọ̀nrí ajá kan ò gbọ́dọ̀ jẹ fún òkété o ajá náà àyà wèrè àyà dìgbòlugi Barrister. so bí èyí ó bá tún ṣe nǹkan kan nípa oúnjẹ ojú oorun ṣe mọ̀ pé ó ní nǹkan ṣe pẹ̀lú òkété. ṣé rí kíní yìí deep ibi tí àwa mọ̀ nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ mọ̀ jù mí lọ tẹ́ tún lè fi yé mi o. torí ilé ayé deep jù báyẹn ọ̀rọ̀ deep jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ òru là ń sọ o. bẹ́ẹ̀ni. tí a fi ń ya gbogbo ibi tá à ń yà yìí o. náà o tí èèyàn bá wá sọ pé òru ò jẹ́ nǹkan òru ni àwọn tó ní ìrìn òru máa ń rin òru. òru ni àwọn kan ríran ara wọn ibi tí mo ti bá ọ̀rọ̀ débi ewúsà nìyẹn tó bá dòru ó máa ríran kedere ni. bí gbogbo ẹyẹ bá sọ̀rẹ́ńdà tí wọn bá lè fò mọ́ tálẹ́ bá lẹ́ òun yìí máa jáde lọ́gànjọ́ òru àárín tiẹ̀ lóru. wáì tí àwọn Yorùbá fi sọ pé ẹyẹ àwọn ìyá mi. because ó ṣe é gùn jáde lóru fún àwọn tó mọ̀ jù wá lọ. òwìwí adẹ́rù pòòyẹ̀. ó ti yẹ yín báyìí. ó ṣe é gùn jáde plane ló jẹ́ fáwọn tó mọ̀ jù wá lọ. plane. aeroplane ni. táwọn máa ń gùn jáde
Èdùmàrè gbà wá. So tá bá wá sọ̀rọ̀ òru kì í ṣe nǹkan téèyàn mú ní ṣeréṣeré. That is why tó jẹ́ wípé tó bá délẹ̀ tán tí Ọlọ́run ò bá dìídì fún ẹni yẹn lórí ọ̀fẹ́ kó pàdé wòlíì ẹ̀ tíjà òru bá kọlù ó lè má lè bọ̀. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan ń dàrú fún, tí ayé ń dàrú fún, tó gbẹ ń dàrú fún, wọ́n ti fara kó jà òru. A jẹ́ pé Kristẹni ò gbọ́dọ̀ sàsùn péye. Kì í ṣe Kristẹni ibo nìkan, gbogbo èèyàn. Kristẹni má ti wá ìsinmi. Bàbá áńgẹ́lì náà ti wí. Ẹ wá jẹ́ kí sáré sọ ilé náà sí nípa ọ̀gànjọ́ òru. Àwọn àlá kan wà, àlá òru náà máa ń jẹ́. Ok, kì í ṣe tọ̀sán. Àlá kéèyàn sùn kan dẹ̀ tó bá ti sùn báyìí kán wá máa mú ìrìn àjò kó máa rìn sáà. Máa travel. Àwọn kan pè ní astral travel. Astral travel ọ̀tọ̀. Astral travel is your willing travel. Ní pé kí n fẹ́ lọ́ọ̀lù ìrìn àjò látòjú oorun. Ó láwọn àdúrà téèyàn máa gbọ́ nígbèsè tó máa gbé tó bá dúró báyìí. A kẹni tó fẹ́ kàn lára. That is àwọn kan pè ní astral travel. Astral travel. Ó tún yàtọ̀ sí kánòkò. A travel lójú oorun. Ojú oorun ló ti máa débi tó fẹ́ dé. A rí tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ á sì padà wá. Ìyẹn náà tún deep náà. Ó deep. Gbogbo ilé ayé yìí náà. Irú àwọn wo ni máa ń rú yẹn? Tẹ́wọ́ bọnú ìwé tí ẹ̀bù ló parí sí. Mélòó náà gbogbo. Tẹ́wọ́ bọnú ìwé mú ẹ̀bù ló parí sí. The tip of the kìnìún yẹn orí ẹ̀ náà lè lórí. Ẹyinjú rẹ̀ náà fa sókè ibi tó wà nínú lọ́hùn sí wà nínú ẹyinjú tó ń wò níta ibi tó dé inú ọpọlọ jìnnà. Wọ́n wí bẹ́ẹ̀ wọ́n ló tóbi gan bíi bọ́ọ̀lù ni. So tá a bá ń sọ̀rọ̀ spiritual àjànàkú ni o ń ṣẹ̀rù ọmọdé o àfi tí wọ́n bá pàdé ẹni tọ́lọ́run bá rán sí o. Àwọn kan dẹ̀ máa ń ṣe ẹ̀rọ. Wọ́n lẹ́nìkan tó ń bá mi sọ̀rọ̀ níjẹta wọ́n bá wọn ṣe ètò wòlíì kan ẹnìkan ṣe àṣì wá ya fídíò ẹ̀ wá fóòmù kan rẹ́rìn mo ní kò lè ṣiṣẹ́. Kí ló dé tí ò ní ṣe? Kò lè ṣiṣẹ́, ó ti gbé fáyé. Ó lè jó nìkan ló sẹ̀ǹdì ẹ̀ sí pé proof. Ìgbàgbé nípa ìyẹn abọ́ sí o. Anything tó bá ti gba bíbá ẹ̀ kọjá ó ti dàyé. Tó bá ti gborí fóònù kọjá. Mo lọ sórílẹ̀-èdè kan. Ok. Bí mo ṣe débẹ̀ ṣe kíníkan ẹni ẹ̀ kàn gbà fóònù bí ilé. Ẹni kan wà bá mi ní kíníkan báyìí kíníkan. Gbogbo tó wà lórí fóònù wà lórí láptọ̀pù wọn. Bóyá wọ́n ti tracking. Wọ́n tracking ni. So ó wá béèrè àwọn kankan lọ́mọ wá dá. Ó wá ní ọ̀tọ̀ lẹ́ni tán wá pé bẹ́ẹ̀ because àwọn information ẹ̀ wà lọ́wọ́ mi. Wọ́n tracking. Wọ́n wò pé bóyá mo mẹ́ni yẹn. Onílé mi gbogbo ayé mo mọ̀ báyìí wọ́n ti gbé fóònù. Ṣé ń bá wa sẹ́ndì fídíò ṣé kò ti débi tó fẹ́ dé? Meanwhile iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ayé fi padà ń fáyà wọn sí. For example nsìn ó bẹ̀ mí bí wòlíì kì í bẹ́ẹ̀ ṣiṣẹ́. Ẹ̀gbọ́n rẹ̀ gbọ́ sí. Àbúrò rẹ̀ gbọ́ sí. Bóyá à ń ṣiṣẹ́ lérí ọwọ́ kan tó ń di ẹ lọ́wọ́ sísá ẹ̀ ló dẹ̀ ń di ẹ lọ́wọ́. Ó wá mọ̀ pé wòlíì kan ó ń bẹ gbígbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Só mọ̀ pé ó jẹ̀gbà sí lẹ́yìn ìgbà tá a bá parí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ó yẹ kí wòlíì lè dín pẹ̀lú sìstá yẹn. Bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń di gbogbo bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń ṣiṣẹ́. Sìstá yìí kan díẹ̀ lọ́wọ́ kò jẹ́ olówó. Òkùnjẹ́ jẹ́ kíṣẹ́ rẹ̀ wá ń ṣiṣẹ́ pé kíṣẹ́ rẹ̀ lọ sìstá yẹn wá padà gbọ́ sí. A lọ túra mú nìtumọ̀ ẹ̀. What is the meaning of information? Ẹnìkan sọ̀rọ̀ kan ní àná níwájú ọba tó ní ayé àti ọ̀run tí màá jí nígbà tí ó pè mí àti dájọ́. Sìstá yẹn á ti tó 50. Ó yẹ kó ti wọ 50 years àbí ó yẹ bí 40 something 50 years. Okay, late. Ó ń wá ọkọ. Late 40. Kò dẹ̀ tí bímọ rí. Okay. Wá sọ́dọ̀ mi àwa gbé ìgbésẹ̀ iṣẹ́ wòlíì. Wòlíì lèmi mi ò ń ṣe pastor. Don't judge me. Okay. Wá sí ìwẹ̀ judge mi. Èmi àmà ṣẹ́wọ́ kan nínú iṣẹ́ tó gbóná jù àsè ni. Àsè. Bẹ́ẹ̀ ni sà. Ní o dáná fáwọn èèyàn. Ibi tẹ́bẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. Yàrá pé mo ṣàlàyé ẹ̀ǹjọ́ sí tí mo ní wípé ń bọ̀ Ọlọ́run ṣe tán tó fẹ́ fún bàbá wa Ábúráhámù ní ọmọ. Wọ́n kọ́ ní kó lọ pèsè àsè. Ibẹ̀ ni mo sọ pé ó ní kó lọ wá màlúù ọlọ́dún 3, àgbò ọlọ́dún 3, ewúrẹ́ ọlọ́dún 3. Ìyẹn gan lásán
ó ti kọjá 3 million láyé ìsìn àbí 2 million. Bẹ́ẹ̀ ni ayé sì rọrùn gbà yẹn àti pé báyé ṣe nígbà àwọn ló ń sìn. àti pé gbà yẹn wọ́n ti ròyìn pé olówó ni bàbá Abraham jẹ́ olówó. ó wá lọ wá ẹyẹ òrìrì ó wá lọ wá ẹyẹlé kan tó ní méjèèjì náà iṣẹ́ ni wọ́n wá fi parí iṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yẹn ò gbà. ok iṣẹ́ kan tẹ́ báyẹn kan ṣe. iṣẹ́ bàbá Abraham Ọlọ́run ní kó lọ ṣe gbà yẹn ní Genesis chapter 15 iṣẹ́ yẹn lànà torí bàbá yẹn ń wádìí iṣẹ́ yẹn ó dáná tán ó ti ṣe tó lọ àṣẹ wá jókòó tì ó fẹ́ mẹ́ni tó fẹ́ jẹ́ kò tí yé yín àwọn ẹyẹ bá ní wọ́n fẹ́ jẹ́ lóní níbo bó ṣe bẹ̀rẹ̀ sí ilé àwọn ẹyẹ ó dẹ̀ lé wọn tó fi ṣubú lórí. bó yóò wo wàhálà tó ń ṣe. ó tún wo iye owó ẹ̀. màálù yìí wọn kò rọrùn. ṣé n sòótọ́ kan fún ẹ àwọn kan náà ní jẹ oúnjẹ tán bá ṣe ìgbà yẹn oríta náà ń gbé sí Ọlọ́run ló ń gbà lóríta ń sìn ẹbọ oríta tọlọ́run kọ́ èṣù ló ń gbà ìgbà yẹn ló ti di pé oúnjẹ jíjẹ lẹbọ ní ẹbọ ọdẹ Ọlọ́run kí náà ṣe tán fi máa ní kánsásì nígbà tí Abraham ń wọ ọmọ jáde kínní yìí ó dìpọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí n understand o Abraham fẹ́ bímọ àwọn ẹyẹ carnivorous ni wọn àwọn èyí jàgbàdo ẹran làwọn ń jẹ so kò sẹ́ni bó ṣe wà tó bá gbààwẹ̀ ọjọ́ mẹ́ta péré biribiri ìyàwó ẹ̀ ò lè ló yá kó dá lóhùn ó fẹ́ pa ẹni òyì ló máa gbé ẹ lórí ẹ̀ so ebi wá ń pa àwọn ẹyẹ yẹn Ọlọ́run bá sọ pé kán má wọrí ẹ bímọ òun tẹ́ fi mọ̀ ni pé òun á pèsè òun tẹ́ jẹ Abraham lè pèsè òun tán fẹ́ jẹ Ọlọ́run wá bọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹyẹ máa lọ síbi kó oúnjẹ ti wà fún wọn ti gbóòórùn wọ́n ṣe gbé Abraham ṣe gbé kinní ẹ̀ sílẹ̀ ẹ jẹ́ kí n pè ní pèsè ẹ̀dẹ̀ lè pè lẹ́bọ̀ ẹ jẹ́ a lè pè lásè torí èdè tí wọ́n bá fẹ́ lò ní kó lò same thing náà ní gbogbo àwọn ẹyẹ wá dé káwọn wá jẹ Ọlọ́run ò jẹ kankan kò sílẹ̀ tọ́lọ́run ń jẹ wọ́n dà pé ẹ jẹ́ ká dáwọ́ ilẹ̀ ẹjẹ́ adálé owó ìkọ́lé Ọlọ́run ṣé wọ́n sọ fẹ́ pé èèyàn náà ló máa wà ń bẹ̀ bó ẹ má kẹ́ mẹ́jẹ̀ á dà ṣé báwa lóòrùn ó máa pa ṣebí ká lè concentrate bíbẹ̀ kó wà conducive ká lè ráyè sí lọ́la ń kọ́lé Olúwa fún ọ̀rọ̀ méjì akọ́kadó sójú títí kó máa pa wá. kò sí ilé kan tá a kọ́ kó Olúwa lè gbé. in fact wọ́n ní ó jókòó lọ́run fàyè sàpótì tì sí Olúwa Ọlọ́run ìgbélé tán fọwọ́ mọ́ ṣùgbọ́n èèyàn ló máa pè nílé Olúwa but fàpẹ́ ti pè nílé Olúwa Olúwa ti fi àṣẹ sí náà. Olúwa táàgì ẹ̀. Olúwa táàgì ẹ̀. àfi anéèmù ẹ̀. so Olúwa dẹ̀ ti gbà bẹ́ẹ̀ nìyẹn ó dẹ̀ ti di ilé Olúwa nìyẹn. mo ṣe dúró tó bá kọ́lé báyìí tó sọ pé ilé ti tèmi ni tó dẹ̀ yọ̀ǹda ẹ̀ fún mi anyway tí bá sọ máa ní mi lónìí mo nílé kan báyìí síbi báyìí so mo ti claim ẹni ẹ̀ so now ibi tí mo wá ń lọ rèé bàbá yẹn wá dáná oúnjẹ tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ́ bá ń ṣiṣẹ́ wòlíì tí ò kì í fi ṣe tí ì fi work kò lè work ni màá sọ reason fún ẹ now bàbá yẹn wá dáná oúnjẹ yẹn tán jẹ́ kí n sọ pé oúnjẹ tútù mi ó dá Abraham ní Genesis chapter 15 àwọn ẹyẹ wá dó wá ń lé wọn tí tó yìí fìgbé tọ́lọ́ wa sọ pé ó dá mo ti sọ pé wà á bímọ thank God gbà tó sùn tó ṣubú tó sùn àwọn ẹyẹ tán fẹ́ jẹun ti jẹun ògbón ti lọ ń gun ara wọn ọkàn wọn yẹn ti balẹ̀ màá yìí mú lè rí ṣàmọ́ 400 years làwọn ọmọ ẹ irú ọmọ ẹ fi máa lọ sọ́fà nílùú kan tó wọn. síbẹ̀ kò lóyún ìyàwó ẹ̀ ò lóyún ọ̀ǹtì Genesis chapter 18 tó tún lọ mú díndín màálù kò rí àmọ́ tó lọ mú ẹ̀wà tó wá dín àkàrà ṣàràkàrà tó wá dín yẹn àti odindi ẹran yẹn àwọn mẹ́ta yẹn wá jẹ tán ẹ lọ ka ibẹ̀ lìbẹ̀ lẹ́gbàá wọ́n ní wàhálà arákùnrin ìyàwó rẹ̀ yẹn kọ́ ló wà níbẹ̀ sọ fún pé lọ́dún tó ń bọ̀ yóò gbọ̀n ibẹ̀ làdúrà tó gbà so tó bá ń dúró kán bá máa fídíò ṣe kinní kan kó ń parẹ́ láyò mo kàn kọ́ ẹ̀yin èèyàn tẹ́ mọ̀ àga àwọn tó wà ń lo òyìnbó kéèsì wọn dàbí ẹni tó gbin àgbàdo tó yẹ pé tó bá ti gbìn báyìí o tó bá tó bí 3 hours a tún lọ wúlẹ̀ a tún sáré fẹ́ yẹ̀pẹ̀ ẹ̀ a wò só ti hù kò tí wò tó dá yẹ̀pẹ̀ bò ó ti tó bí 2 hours àbí wákàtí 6 ó tún lọ yẹ bẹ̀ wò ṣàǹpápàdé yẹn máa padà kú ni. ṣáàrí tó bá ti ṣiṣẹ́ wòlíì wọ wòlíì àwọn ọmọ wòlíì tó ń ṣe yahoo ṣe kínní àwọn lónílẹ̀fẹ̀ ṣé mi ni màá fẹ́ iṣẹ́ fún ẹ tí màá máa fídíò fún ẹ tó o bá ti trust me don't give me now. tí n bá ti ṣe ókè mi ó kọ Ọlọ́run tí mi bá tún ṣe Ọlọ́run ni èmi nu fìyẹn lẹ̀ fọlọ́run ohun tó mọ́tà ni pé kọ́lọ́run fún wa ní resort. Bàbá mi kan nínú Olúwa máa ń dásà kan a ní ò sọ pé kọ́lọ́run ó là
á lé èèyàn tó fòdìdí ọmọ ẹ̀gúnṣẹ́ gan tí ó jẹ́ pé ọmọ kú kò sì rí nǹkan kan kọ. Ọlọ́run nìkan ló láṣẹ, lẹ́yìn Ọlọ́run nìkan ni. Tó bá ṣiṣẹ́ tó bá dáhùn, wòlíì tó bá ṣiṣẹ́ tó bá dáhùn kó má boast. Mi dá sọ mi ò kí ń boast. Torí pé Ọlọ́run nìkan ló láṣẹ ẹbẹ̀. You understand báyìí? Má lọ máa dáná gbéraga. Àwọn mi ò gbéraga. Ṣùgbọ́n níwájú Ọlọ́run àtẹnìyàn, ibi bíi ni mo wà lẹ́ẹ̀kan tí ẹnìkan tó pè wọlé. Ṣé ẹ̀rí tó tún sọ, mo rìkọ́dù ẹ̀ sí bí báyìí. Ṣé bíbí kan ló ti pàdé mi bíi tẹlifíṣàn bíi tí láti jọ pàdé bíi 6 years ago. Mo ní mo dẹ̀ sọ pé nǹkan báyìí ló máa lọ ṣẹlẹ̀. Lọ ṣe nǹkan báyìí. Wọ́n lọ́dọ̀ kọ́ lọ lóòtù. Ẹ̀yin lẹ dárúkọ. Tí mo gbọ́ ni mo. Ó kúkú wà recorded. Tí mo gbọ́ ni mo. Tó pè mí. So iṣẹ́ oníkálukú máa tọ̀. Àwọn tèmi bá ṣiṣẹ́ fún tán lọ́wọ́ ó ń tọ̀. Èmi máa ń fi confidence sọ wípé tí n bá ṣiṣẹ́ fún ọ tó o bá ti ṣe iyèméjì, kíní kan wà nípa ọ̀rọ̀ iṣẹ́ sà. Tẹ́ ẹ bá ṣiṣẹ́ kan náà tí mo bá ṣiṣẹ́ fún ẹ tí mo ṣiṣẹ́ fún ẹ. Ẹnìkan máa yára ṣe ju tẹnìkan lọ because ogun tó ń jà wá jura lọ. Ara wa dẹ̀ gbéṣẹ́ jura lọ. Ẹtíkẹ́tì tí mo sọ báyìí. So mo ráhùn mi, mo rí èèyàn kan tó jẹ́ pé òun ló introduce èèyàn bíi 3 sí mi. Àwọn 3 iṣẹ́ tí wọ́n pìkì sábẹ́ ẹ̀. Ìgbà tó fẹ́ máa jà lọ́lọ́run wa mógò tiẹ̀ náà jáde. Ó wá níyè dádì ẹ má bínú. Mo ti kọ́kọ́ wò wípé àbẹ́ ẹ̀ bá mi ṣiṣẹ́ tèmi ni. Mo ní mi ò ṣe èmi ń bá yẹn jiyàn. Tó bá ní mi ò bá ṣe náà ni. Ṣùgbọ́n nígbà bá wà lọ́wọ́ ṣẹ́, màá fi ẹ́ pa gbẹ̀yìn o. Ẹ̀rí pé ọdún sílẹ̀ rí pé èmi fi ń pa ni. Ní ẹ̀lẹ́ o. Tíṣẹ́ èèyàn bá dáyàn lójú wọ́ ṣe tiẹ̀, tẹ́lẹ̀ tó kulẹ̀ fọlọ́tùrọ́ Ọlọ́run ló lè fàṣẹ sí. Àbọ́nà kọ́ ló láṣìírí ayé ni. So bí àárín ibi iṣẹ́ ti jẹ́ nìyẹn. Bàbá wòlíì, níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí tá a mọ̀ wípé ewu ń bẹ lóko alóńgẹ́ ní àwùjọ tí àwọn èèyàn tí wọ́n dàbí ẹhànnà tí wọ́n ń gbé pẹ̀lú àwọn èèyàn jẹ́jẹ́, àwọn èèyàn Ọlọ́run nírú àwùjọ tá a wà yìí, kí ni tó yẹ, kí lọ̀nà àbáyọ, kí ló sì yẹ ká máa ṣe pé èèyàn fẹ́ sùn, ìgbésẹ̀ wo ló dáa láti gbé táwọn eléèbó ń pè ní preventive measures. Ó pé ọ̀nà tó pọ̀. Jésù sọ̀rọ̀ kan nínú ìwé Lúùkù orí 6 ẹsẹ̀ 12. Nínú bí wọ́n sọ nípa Jésù, wọ́n ní ó sì gbàdúrà ní gbogbo òru náà. So Jésù gangan tó bá dá àwọn ọmọ ẹ̀yìn sílẹ̀, òun gan máa ń lọ ní gbogbo òru tó lọ máa ń gba àdúrà. Then number 2 tó tún ṣe pàtàkì ni wípé èèyàn fún rẹ̀ kó má fi rẹ̀ sílẹ̀. Àwọn ìṣe wòlíì wà téèyàn máa ń ṣe. Pé wòlíì lèmi, èmi ò sọ tẹ̀yìn pásítọ̀ o. Pé ministry 5-fold ministry ni. Ìka teacher rẹ̀, ìka pastor rẹ̀, ìka evangelist, ìka wòlíì ní ṣọ́ra, ìka apostle ni. Ṣẹ́ni bá jẹ́ wòlíì, àwa máa ń ṣe ìṣe àwọn wòlíì. Bí ṣe apostle ṣe wà. Wòlíì ló ní omi, wòlíì ló ní òróró, wòlíì ló ní cross àtàwọn nǹkan bẹ́ẹ̀ àtàwọn bẹ́ẹ̀. Now, wòlíì ló mọ which and what. Ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ la máa tò lórí afẹ́fẹ́. Jẹ́ pé Ọlọ́run máa ń lò láti dáàbò bo territory. Àṣírí. Ṣẹ́gẹ́tì báyẹn. So ẹlòmíì kò sí gbogbo nǹkan tó báyìí kò tún lè gbàdúrà. O lè ṣiṣẹ́ wòlíì, o lè pray, o sì ní tọ́lá. Àwọn kan kò ní tọ́lá tó láwùjọ kan. So àmọ̀ràn mi ni wípé lọ ní wòlíì. Tí ó máa jẹ́ àtọ́nà fún ẹ. Ìwọ náà yẹni tó ń gbàdúrà. Fúnra ẹ, personally. Number 3, má fi ṣe àwọn wòlíì ṣeré. Ká tó sùn lálẹ́ yìí, àkànṣe àdúrà ni. Ṣùgbọ́n tó bá yẹ kó ṣe, tó bá ní wòlíì akọ ẹnu tó yẹ kó ṣe. Kò sí ṣàfẹ́ṣẹ́. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀, oní tá a bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró. Anybody ò ní lè dúró. Ṣùgbọ́n ìdáríjì ẹ̀ṣẹ̀ bẹ lọ́dọ̀ rẹ̀ ká bá lè máa bẹ̀rù ẹ̀. Notwithstanding náà, a máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Nítorí kò sí bí èèyàn ṣe fẹ́ mi torí orí ò ní mì. Bẹ̀tẹ̀ àwọn kan máa sọ pé no, àwọn ò lẹ́ṣẹ̀. Ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ míì gan là ń dá tá àti ẹ̀mọ̀ pa ti ṣẹ̀. So gẹ́gẹ́ bí wòlíì tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti ní àwọn ìmọ̀ tó sì tún gba ìmọ̀ sí, àmọ̀ràn mi ni pé
wọ́n dúró lásán o nítorí òru ń ṣe bí eré. kéèyàn má dúró lásán nítorí òru kì í ṣe nǹkan tá a fi ń ṣeré. kì í ṣe ní téèyàn fi ṣeré. ojú báyẹn lọ. tó nítorí àsìkò wa tí ò bá wa ṣọ̀rẹ́ kó tó di pa káàdì ètò ńlẹ̀ àwọn nǹkan tí ẹ fẹ́ láti ṣàlàyé fún àwọn tó ń wò wá nípa ìjọ yín, nọ́mbà yín, báwọn yẹn ṣe lè kàn sí yín tí wọ́n bá fẹ́ béèrè àwọn ìbéèrè míì tèmi. lágbára ọba tó láyé àti ọ̀run, bó o bá jẹ́ lóyìnbó ló wà tó bá ti wá Nàìjíríà tàbí ó wà ní Nàìjíríà tó gbọ́ mi, lọ fi sí plan yẹn. gbogbo ọjọ́ 10 nínú oṣù kò síbi táwọn èèyàn kì í ti wá sí ibùdó agbára àánú, ibi àṣírí ni. tó bá ti ń lọ gbogbo bí ó dọjọ́ bá wá bẹ̀ kó tó mọ ohun tó ń pè ní ibùdó agbára àánú. nílùú wo? Ìbàdàn ló wà, Olúwo lọ́nà tó gé Ẹgbẹ́dá. tó bá ń tapọ̀ ọ̀nà Èkó bọ̀ bá ti dábẹ́ bíríìjì wà á ti rí taxi tó ń polú Ẹgbẹ́dá wọ taxi kó jẹ́ sólùwò junction, tàbí kó sọ fáwọn onímọ́tò pé ẹjọ́ Olúwo junction ni mò ń lọ kó tó dé tó gate ọ̀nà Ẹgbẹ́dá dà tó gate lọ sọ́nà Ifẹ̀. tó bá ti wá dé Olúwo junction gòkè sókè sínú Olúwo ní kọ̀kadà máa lì dẹ̀bọ̀ ní Àtàmátàsí. tó wájọ́ náà ìpínlẹ̀ Oǹdó ló ń gbà bọ̀ ọ̀nà Àbújá ń bí ọ̀nà Òṣogbo, ọkọ̀ tó bá ti ń gbé ẹ tàbí tó bá ti fẹ́ dé tó gate kó máa sọ fún mi pé Olúwo junction ló ń lọ. tó bá ti dé Olúwo junction sọ pé Àtàmátàsí, tó bá ti gòkè síbi òkè tó wọ níbi gate tó wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà owó. gbogbo ọjọ́ 10 nínú oṣù ni. ẹ wá wo ibi tó wá yàtọ̀. ṣebí ọ̀rọ̀ òru là ń sọ, òru nìkan náà ń ṣe o. ìṣòro ni. wọn á ti máa bá ṣòro bọ̀ tó bá di àárín òru bíi aago 1 sí 2 náà máa ṣe wàá wá wọlé síbi ibùdó yẹn. tó bá fi máa di ọwọ́ aago bíi 4 láàárọ̀ wọ́n tún ti padà. ibi àmì kan wà lórí òkè yín o. ní ibùdó agbára yẹn. tó jẹ́ pé òru nìkan ni wọ́n máa ń ṣílẹ̀kùn ẹ̀. wọ́n tún ti ná láàárín òru. àkíkà. so mo sọ pé ó dìpù ọmọdé àsọjú báyìí lọ. so wọ́n máa ń wò mí láti ìlú òyìnbó tí wọ́n wá Nàìjíríà tètè máa pè. ibi tí mo bẹ́ẹ̀sì sí gan alẹ́ka ìjọ káàkiri o. nǹkan tí mo mí ni pé a ní prayer centers fúnra aládùúrà ni bó tẹ̀ jẹ́ crusade ni mò ń ṣe. tó bá jẹ́ ọmọ a máa tún bẹ̀rẹ̀ kan lẹ́dẹ̀ẹ́sì ní next week. crusade gẹ́gẹ́ ni mò ń ṣe agbègbè tó lè yàtọ̀ December 4 a máa ṣe crusade tẹ̀dẹ̀. now tó bá ti ń dé Ìbàdàn mo ní prayer centers káàkiri ṣùgbọ́n Ìbàdàn gẹ́gẹ́ ní ibùdó agbára wa àánú Ọlọ́run ibẹ̀ náà ni bẹ́ẹ̀sì mi tí mo ti ń lọ gbòòbí. nọ́mbà yìí WhatsApp nọ́mbà mi ni òun náà tún ní direct number òun ní WhatsApp ọ̀lẹ̀ báyìí 070 35 23 74 50 gbọ́dọ̀dá 070 35 23 74 50. wá jẹ́ kí n sọ kí ní kan fún yẹn ó máa ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ ọgbà kéèyàn kọ́kọ́ send message sórí WhatsApp mi pé èmi ni lágbájá láti bí báyìí mo fẹ́ kẹ́ pray fún mi àbí mo ní béèrè torí lọ́pọ̀lọpọ̀ ọgbà mo máa ń wà lẹ́nu iṣẹ́ so ó lè pè ńgbà mi kí n wà lẹ́nu iṣẹ́ tó bá ti rí pé ó pè tí mi ìráyè gbé mọ́ wulẹ̀ dẹ̀rẹ̀ láàmú kan sọ èmi ni lágbájá láti bí báyìí ẹ pè mí máa pè ẹ́ tí bá ti wà less busy gbogbo tó fẹ́ béèrè àtọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣẹnu kù lé lórí níbí báyìí. ẹ lè túraká tán láti sọ fún ọ. gbọ́lẹ̀ kan sí 070 35 23 74 50 náà ní WhatsApp mi òun náà ní call number. orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu. orúkọ mi ni wòlíì I.O. Ajílórí Àtàmátàsí JP. ẹ má wàá gbàgbé o lágbà ọba tó ní ayé àti ọ̀run gbogbo ẹ̀yin olùfẹ́ Yorùbá Gidi àti Kúnlé a fẹ́ lọ ṣe báde fún Kúnlé ní Jerusalem àti Jordan ó tẹ̀ jẹ́ pé abẹ́rẹ́ lọ́hùn so gbogbo ẹ̀yin a fẹ́ lọ ṣe báde ṣùgbọ́n a fẹ́ lọ fi àwọn iṣẹ́ wòlíì tó dà tẹ́ǹdì fún gbogbo àwọn olólùfẹ́ wa tó bá wà torí tí àwọn ibì kan wà tá a máa dé ní Israel yẹn tó jẹ́ iṣẹ́ wòlíì tá a máa ṣe ń bẹ̀ á lè rí ṣe ń bì. iṣẹ́ wòlíì àwọn iṣẹ́ wòlíì kan wà tẹ́ pé Jerusalem ló ti lè rọrùn láti ṣe. ibùdó agbádọ́ gbé yẹn ń pariwo pé
olè tó wà ń bàdàn kì í ṣe bí lásán ṣé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà ń bẹ̀ náà Jerusalem láti kó wá akó láti Jerusalem Egypt Palestine gbogbo ẹ̀ àwọn nǹkan ibi ìjìnlẹ̀ títí lọ dé Saudi Arabia àwọn nǹkan ìjìnlẹ̀ náà là kó síbẹ̀ tó fi dé pé àwọn èèyàn débẹ̀ tó máa ń dàbí pé bóyá magic kì í ṣe magic. àjẹpẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ wà lọ ṣiṣẹ́ wọn. àjẹpẹ́ fáǹfààní ẹni tó fẹ́ rìnrìn àjò afẹ́ tó fẹ́ gba agbára bọ̀ wọ́n lè kọ́wọ́ rìn láti rìnrìn àjò lọ sí Jerusalem ní láti May 17. May 17 ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 kí wọ́n lè tètè nóòtẹ̀. gbogbo àwọn olólùfẹ́ l'Amẹ́ríkà àwọn máa pàdé wa lọ́hùn àwọn tó ń bọ̀ láti UK wọn á pàdé wa lọ́hùn. wọn nílò láti ṣe wálé gàgà àwọn tó bá ti níwèé ìgbèlú lọ. sọ àwọn tí ò bá níwèé ìgbèlú àbàwọn kọ̀ọ̀kan bí àṣẹ máa gbàwé fún. a jẹ́ pé bó ti jẹ́ tán náà a jọ pàdé ní Jerusalem ní on the 17th. so iléeṣẹ́ Slint Travel SLINT ni ó gbé wa rìnrìn àjò. yẹn lágbára ọba tó láyé àtọ̀. so màá ní nọ́mbà iléeṣẹ́ yẹn tó bá pè mí tàbí wá pè nọ́mbà yín wọn lè bá iléeṣẹ́ yẹn sọ. tó ẹ láǹfààní àti pé wọ́n tẹ̀lé pé bàbá wòlíì tààràtà lórí ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan àtàwọn apá abòmíì wọ́n ní iṣẹ́ ìyanu ó ṣẹlẹ̀ ńbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run a sì tún fi ojú yín tó àwọn ìnàjú tí yóò wù yín lórí. àti ti bá dé rẹ̀ tá a ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú bẹ̀. ọjọ́ ìbí tá a ṣe fúngbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè Israel nítorí mi ò débẹ̀ rí ṣùgbọ́n mo fi ti gbọ́ ṣùgbọ́n mo fẹ́yìn máa ń lọ lọ́dọọdún mo rúkọ ẹ̀míṣẹ́ ìdè mi ẹ̀ẹ̀mejì lẹ́sìn lọ lọ́dún yìí báyìí àdẹ̀ tí mo bóyá ṣe máa lọ ní December àwọn ojú ogun tó ń jà gbogbo wàhálà. àwọn pé bẹ́ẹ̀ àwọn tí ò mọ̀ ni ò mọ̀ kò sẹ́ni tá a mú débẹ̀ tí ò lẹ́rìí téèyàn bá ra ilẹ̀ tí ò bá ètí ìkọ̀lé tó bá rówó tá a bá mú lọ tó bá gbègbè sí àdúrà tó yẹ ká gbé tó bá délé bíi májíìkì ló ṣe máa rí. so àwọn nǹkan kan wà tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ gbogbo ẹ̀kọ́ la lè gbé lórí afẹ́ ó yàtọ̀ sáwọn tó kàn ń tẹ̀lé àwọn èèyàn lọ wòran lọ́hùn tí mi à lọ máa ya sẹ́fì àwọn máa lọ ṣiṣẹ́ wòlíì lọ́hùn ni o. kì í kàn dé pé kí wọ́n ya fọ́tò kiri. àwọn kan tó ti ṣe kò sí ẹja lọ ibi tí Ọlọ́run kò pé ẹni bá mọ̀nà ní kéèyàn ó tẹ̀lé. simple. àwọn tó dẹ̀ ń gbẹ nìkan bá ń sọ fáwọn èèyàn tí Ọlọ́run ló ní solution àwọn solution Ọlọ́run ló ní solution kì í ṣe èèyàn. tó ẹ̀yin olólùfẹ́ Yorùbá Gidi àti Ọlákúnlé Fásùgbà ẹ pàdé mi ní Jerusalem lóṣù karùn-ún ọdún 2025 ẹ jẹ́ ká jọ rìnrìn àjò yẹn papọ̀ tẹ́yin bá wà Nàìjíríà ẹ já jọ rìnrìn àjò yẹn papọ̀ ẹ̀yin tẹ́ sí Nàìjíríà tẹ́ fẹ́ lọ ẹ kàn sí bàbá wòlíì kí wọ́n tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò náà tí yóò fi rọrùn. kò ní jù bá ń lọ fún tàsìkò yìí lórí ètò eléyìí tí ẹ ti láǹfààní àti gbọ́ fúngbàfúngbè nípa àṣírí òru àti agbára tí ń bẹ nínú àlá kí Èdùmàrè ọba aláàánú ọba fàṣẹ sọ̀rọ̀ kó ṣọ́ wa kó yọ wá kó gbà wá lọ́wọ́ àwọn ẹni ibi tí ń ṣọ́ni tẹ́nìkan ò ṣọ́ àwọn alágbára tí kógun ó jani láti inú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ wọn ò ní lágbára lórí ayé tèmi tiẹ̀ o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi o ẹ bá fàdúrà káde ètò ńlẹ̀. àánú kò ṣiṣẹ́ fún wa àwọn tó jùlọ wa lọ wọn ò ní fìyà jẹ wá àwọn tí ò tó wa wọn ò ní fà wá ṣubú áńgẹ́lì Ọlọ́run yóò máa ṣọ́ wa ààbò yóò dájú lórí wa a ò ní sọ ìjọba Ọlọ́run a ò ní fi lè ṣe àsọgbẹ̀yìn Jésù Olúwa wa. Àmín. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run ṣo ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú olórí
lé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi